Wá ní di condom mo sì wà dárò nǹkan. Èmi tó ń jẹ bẹ́ẹ̀. Ká ní di bí ọ̀tá mo sì wà dárò. Èmi tó ń jẹ bẹ́ẹ̀. Tí n bá tún pe mọ́ ìmí ń bàdàn gbà mo ṣe condom. Tí bá àwọn fóònù kékeré tán lò yẹn. Wọ́n ní bó tiẹ̀ ní sẹ́ bí òbéèrè yín ni wọ́n láwọn ò rẹ̀ níbodì. Màá tún máa fowó condom ránṣẹ́ lé 300, 500. Máa lọ lé bíi 3 weeks. Wọ́n mọ̀ pé condom mo ń ṣe. Nígbà ya mo fi school lẹ̀. Nígbà mi ò mọ̀ nǹkan kan mọ́. Kò lè mọ nǹkan kan mọ́. Kò lè sí nǹkan kan lágbárí yìí mọ́. Kí lẹ̀ ń sọ yìí? Iṣẹ́ ìkọ̀ dọ́kítọ̀. Òótọ́ ọ̀rọ̀ ló ń jábọ́ lẹ́nu Àgbàlá Gabriel yẹn. Èrè tí mo ti là kọjá ni. Nínú òjò, nínú oòrùn. Wàá gán tébọ̀d. Wàá sáré lé mọ́tò èmi àfẹ́ ẹ̀bọ́. Wàá ń kàwé mọ́ṣẹ́ ìkọ̀ dọ́kítọ̀. Kí ló tún fẹ́ wà lágbárí mọ́? Ìyá ò jẹ́ sọ pé ó gbọ́n ta ni tíṣà ẹ. Ó mà ṣe o. Tó bá ń ṣe pé Ọlọ́run dá wa lẹ́dàá tó yàtọ̀, tó dá wa lára ọ̀tọ̀ ni, tí yóò bá sọ pé ọ̀dà itọ́ kì í dá hán, wàá pariwo nígbà míì, wàá pariwo nígbà míì, ọ̀nà fún àgbẹ̀, wàá fẹ́ wá itọ́ tí wàá máa dátọ́ mì. Iṣẹ́ ìkọ̀dọ̀ tó ṣiṣẹ́ tó rọrùn. Àṣírí ńlá l'Àgbàlá Gabriel ń sọ lórí ilẹ̀ àánú tó ti ń gbàdúrà yìí. Ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV, mo kí yín láti United States, United Kingdom àti lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà. Ẹ jẹ́ kí n fi fídíò tó kù sílẹ̀ fún yín kẹ́ lọ wò láwò gbádùn. Ẹ ṣé, ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ti subscribe. Ẹ bá mi subscribe sí ìkànnì Only Jesus TV. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi comment. Yóò dára fún yín. Èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus. Ó yá, ẹ jẹ́ ká lọ fídíò tó. Àṣírí ṣìkù tá a máa gbọ́. Mọ ọpẹ́ dú. Olóṣèlómìn tó wórí afẹ́fẹ́ wa tí ò mọ ọpẹ́ dú. Ẹni tó fún ẹsẹ̀. Gbogbo táwọn sọ yóò ti pọ̀sẹ̀ kan. Sáwọ́dé sẹ́ni. Ìbéèrè Friday. Over 3 million rẹ̀. Nígbà ó mọ ọpẹ́ dú. Bóò ni wọ́n ṣe ń dúpẹ́. Abáramóore jẹ́ lẹ́lòmí. Mọ́mí, ẹni fún 5,000 dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹni fún ọ ní 1,000 dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹni fún ọ ní 2,000 dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Èmi àti ẹ ò ṣiṣẹ́ sẹ́nikẹ́ni lápò. Hallelujah, hallelujah. Bí Ọlọ́run tó lè ṣe ọ́ lóore kan yóò ti wọ̀ pé ṣé lè ṣe yóò dúpẹ́. Ṣé lè ṣe ó mọ̀ pẹ́ dú. Àwọn kan Ọlọ́run ṣe wọ́n lóore, wọ́n tún ní kí l'Ọlọ́run ṣe. Kí ló ṣe fún wa? Ṣé bí mo jẹun nìkan náà ni? Wò ó sàmí o, oore dé sáyé rẹ lọ. Oore dé sáyé rẹ. Oore dé sáyé rẹ. Oore dé sáyé rẹ. Ẹ kàn máa pariwo orin ẹni. Mo mọ̀ọ́re, Olúwa mi mọ̀ọ́re. Mo mọ̀ọ́re, Olúwa mi mọ̀ọ́re. Àwọn yóò ṣe mọ̀ọ́re ọ̀gá. Mo mọ̀ọ́re, ìdílé ìsẹ̀yìn mo mọ̀ọ́re ọ̀gá. Mo mọ̀ọ́re, Olúwa mi mọ̀ọ́re. Mo mọ̀ọ́re, Olúwa mi mọ̀ọ́re. Àwọn yóò ṣe mọ̀ọ́re ọ̀gá. Mo mọ̀ọ́re, ìdílé ìsẹ̀yìn mo mọ̀ọ́re.
Hallelujah yẹn ké nígbà méje ọkàn tó mọ̀ọ́re láwọn sanra tó ṣe wọ́n lóore alẹ́ mi ni ó ṣe mí lóore ó ṣe mí lóore tí ìlé gbàgbé ó ṣe mí lóore mo sùn mo jí lóore ńlá kan ni bí n bá sùn tí n bá jí ń kọ́ ta ni ó mú Ọlọ́run sí tí n bá ṣe bẹ́ẹ̀ tí mi ò jí ayé ó máa jí ayé lọ bí n bá ṣe bẹ́ẹ̀ tí mi ò jí èèyàn ó máa jẹ́ èèyàn lọ bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí ọ̀run ó máa jẹ́ ọ̀run lọ bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí ilẹ̀ yóò máa jẹ́ ilẹ̀ lọ bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí ìyàwó ó gbé ayé ọmọ ó gbé ayé bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí fámílì ó máa ṣayé wọn lọ bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí ẹni ẹlẹ́ni ó máa lo ohun tó rí lọ bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí àwọn èèyàn ó gbàgbé pé ìfáyé rí bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí kò sí tí ó ṣẹlẹ̀ bí n bá ṣe bẹ́ẹ̀ tí mo sùn tí mi ò jí. Olúwa
síbẹ̀ Olúwa dára bó ti wù kó rí o síbẹ̀ Olúwa dára bó ti wù kó rí o ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára ìdààmú ayé lè pọ̀ yẹn méjì ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára èyí tó ń ṣẹlẹ̀ láyé kò fún ọ láàyè ọpẹ́ ṣùgbọ́n ìwọ ló gbọ́dọ̀ ronú jinlẹ̀ ẹni ò bá ronú kò lè mọ ọpẹ́ dún ìbíwọ rèé ìbíwọ ló dúró yìí ká ní tayé ni wọn fẹ́ gbúrò rẹ mọ́ wọn fẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ ẹgbẹ́ ọwọ́ òkè síbẹ̀ Olúwa dára ó dára bó ti wù kó rí o. Olúwa dára bó ti wù kó rí o. Ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára síbẹ̀ Olúwa dára bó ti wù kó rí o. Lórúkọ Jésù, ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀tá mi ò gbọ́dọ̀ ní ìsinmi. Ọ̀tá mi ò gbọ́dọ̀ ní ìsinmi. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Olúwa ìṣẹ̀lẹ̀ ọ̀tá mi lọ́wọ́. Ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Lórúkọ Jésù, ọ̀tá mi ò gbọ́dọ̀ ní ìsinmi. Ọ̀tá ayé mi, ọ̀tá òkú. Ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Lórúkọ Jésù, ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Ọ̀tá mi ò gbọ́dọ̀ ní ìsinmi. Ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Olúwa bọ́ọ̀lù àpọ̀sítélì. Olúwa ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Ọkàn tàbí ògbọ́dọ̀ balẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tó wọlé ti Egypt, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú tó wọlé ti Fáráò àti Egypt, wọ́n fi àyè gbà kí àwọn ọmọ Ísírẹ́lì kan ṣe kí ni o kí wọ́n lọ. Bọ́n ṣe wá lọ ọkàn Fáráò balẹ̀. Ó ní mo mọ̀ ti jí án lọ. Sà ọkàn táàrí ò ní balẹ̀ tí ó fi pa ara. Tí ọ̀táàrí ó fi ṣègbè ọkàn
ọkàn rẹ̀ ò ní. Kí ni jẹ́ kí ọkàn tá rẹ balẹ̀ ìṣeré rẹ ni? Ìtúsílẹ̀ rẹ, ìṣeré rẹ, àlùyọ rẹ, ògo rẹ kò ní bẹ́ẹ̀ ni ọkàn tá ò ní balẹ̀. Hallelujah. Hallelujah. Ọkàn rẹ̀ ò ṣe wá balẹ̀. Yóò máa sáré káàkiri tí ó fi lọ pàdé ikú. Bí Fáráò ṣe rí pé àwọn Ísírẹ́lì wọ́n mà ti bọ́, àwọn Ísírẹ́lì wọ́n mà ti lọ, bẹ́ẹ̀ ni pé ó sì di kẹ̀kẹ́ rẹ̀ ègé, ó kó àwọn ọmọ iṣẹ́ rẹ̀, àwọn ọmọ ogun rẹ̀, ó ní ẹja lépa wọn, wọn à gbọ́dọ̀ lọ, ẹja lọ tún wọn kó, ọkàn rẹ̀ ò balẹ̀. Lílépa tó lépa wọn, ó lépa wọn dé Òkun Pupa, ó rí pé wọ́n ti kọjá Òkun Pupa, ó ní wàát wọ́n mọ̀ tí ń lọ, òun náà bá bẹ odò. Ibi tó ti bẹ odò ibẹ̀ la rí mọ́. Ọjọ́ yẹn ni Fáráò ṣègbé, ọkàn rẹ̀ tí ò balẹ̀ ó mú kó pàdé ikú. Ẹnáwó ọkàn ọ̀tá mi ò gbọ́dọ̀ balẹ̀. Ọ̀tá mi ò gbọ́dọ̀ nísinmi. Ọ̀tá mi ò gbọ́dọ̀ nísinmi. Ó ti sùn. Ó ti sùn. Hallelujah. Mo gbọ́ ẹ gba àlàáfíà ọ̀tá mi dànù. Ẹ gba àlàáfíà ọ̀tá mi dànù. Ẹ gba oorun lójú ẹ̀. Ẹ gba àlàáfíà rẹ̀. Níbi tí a ti kọ̀ ọ́ sílẹ̀. Ẹ wà gbóhùn kéde ẹ̀. Níbi tí a ti kọ̀ ọ́ sílẹ̀. Níbi a ti kọ̀ ọ́ sílẹ̀. Tí a sì ti kórìíra rẹ. Tí a tó èètì ẹ níbẹ̀. Tó bẹ́ẹ̀ tí a ti fẹ́ kò kọjá láàrin rẹ. Bó bẹ̀ tí ẹnikẹ́ni ò fẹ́ rí ọmọ wọn fẹ́ béèrè ẹ mọ́. Èmi ó sọ ọ́ di ògo ayérayé. Ẹ wá náwó, ó ní ibi yẹn ti kórìíra ẹ, ibi yẹn ti yẹ̀yẹ́ ẹ. Ó lóun ó tẹ̀ tábìlì oúnjẹ sílẹ̀ fún ọ níṣẹ́jú. Ibi ẹ ti kọ̀ ọ́ sí ẹ̀ka kórìíra. Ó ní tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni ò fẹ́ rí ọ. Tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni ò béèrè rẹ.
ó ní wò ó a ó sọ ọ́ di ògo. Ẹnu ọwọ́ méjèèjì. Gbogbo bí a ti kọ̀ mí sílẹ̀. Olúwa sọ mí dògo mẹ́. Olúwa sọ mí dògo mẹ́. Gbogbo bí a ti kọ̀ mí sílẹ̀ nílé ọkọ mi, nílé bàbá mi, nílé ìyá mi. Olúwa sọ mí dògo mẹ́. Olúwa sọ mí dògo. Ibi a ti kọ̀ mí sílẹ̀. Ibi a ti kórìíra mi. Olúwa sọ mí ní ògo. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, gbogbo bí a ti kọ̀ mí sílẹ̀, Olúwa sọ mí dògo. Olúwa sọ mí dògo. Gbogbo bí a ti kọ̀ ayé mi sílẹ̀, gbogbo bí a ti kọ̀ mí sílẹ̀, lórúkọ Jésù, Olúwa Ọlọ́run ẹlẹ́gbẹ̀ẹ́ mi. Olúwa sọ mí di ògo. 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 Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Ọlọ́run mi o. Ẹ sọ mí di ògo. Ṣẹ̀dá ikú o. Gbogbo bí tá a ti kọ̀ mí sílẹ̀. Gbogbo bí tá a ti kọ̀ ayé mi sílẹ̀. Gbogbo bí tá a ti kọ̀ mí sílẹ̀. Olúwa sọ mí di ògo bẹ́ẹ̀. Olúwa sọ mí di ògo bẹ́ẹ̀. Olúwa sọ mí di ògo bẹ́ẹ̀. Lórúkọ Jésù. Olúwa Ọlọ́run alágbára. Ẹ sọ mí di ògo. Olúwa sọ mí di ògo. Ẹ sọ mí di ògo. Olúwa sọ mí di ògo ayérayé bẹ́ẹ̀. Olúwa sọ mí di ògo ayérayé bẹ́ẹ̀. Ẹ sọ mí di ògo. Gbogbo bí tá a ti kọ̀ mí sílẹ̀. Níbi gbogbo tá a ti kọ̀ mí sílẹ̀. Lórúkọ Jésù bàbá. Olúwa ṣe dé nínú àánú rẹ̀ bàbá. Sọ mí di ògo bẹ́ẹ̀. Sọ mí di ògo ayérayé bẹ́ẹ̀. Lórúkọ Jésù sọ mí di ògo ayérayé bẹ́ẹ̀. Olúwa sọ mí di ògo ayérayé. Olúwa sọ mí di ògo ayérayé. Olúwa sọ mí di ògo ayérayé. Ẹ sọ mí di ògo. Mo ti tàn. Ẹ sọ mí di ògo. Mo ti tàn ní Olúwa. Ẹ sọ mí di ògo. Ẹ sọ mí di ògo. Ẹ sọ mí di ògo. Gbogbo mi láti yẹ̀yẹ́ mi. Gbogbo mi láti gbọ́gbọ́ mi. Gbogbo mi láti gbàgbé mi. Olúwa sọ mí di ògo ayérayé. Lórúkọ Jésù. Bàbá sọ mí di ògo ayérayé. Olúwa sọ mí di ògo ayérayé. Olórúkọ Jésù bàbá. Olúwa sọ mí di ògo ayérayé. Olúwa sọ mí di ògo ayérayé. Sọ mí di ògo ayérayé. Olúwa níbi tá a ti kọ̀ mí sílẹ̀. Níbi tá a ti gbàgbé mi. Olúwa sọ mí di ògo ayérayé. Olúwa sọ ayé mi. Sọ mí di ògo ayérayé. Ní orúkọ Jésù. Ẹnìkan ní wọn kọ̀ òun sílẹ̀. Wọn kọ̀ mí. Hallelujah. Ó tiẹ̀ máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà ní àyíká yìí. Màá kàn wo ẹlòmíì màmá ní à ṣé ẹni yóò ní fámìlì ni? Ó ní wọn béèrè ẹni. Ẹni ó bá láwọn èèyàn gidi wọn rí láàrin ọjọ́ mẹ́ta wọn á wà. Wọn rí láàrin ọjọ́ mẹ́rin wọn á wà. Débi pé ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta, oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta. Ẹ wá wò ó, irú ìwọ yẹn náà ló wà jẹ́ èèyàn. Débi pé àwọn tí wọ́n béèrè rẹ̀ wọ́n wá sí kí ni o. Hallelujah. Jẹ́ ń sọ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ máa gbọ́. Tó bá dáa fún ọ pẹ́rẹ́ báyìí, tó bá rògbòlò pẹ́rẹ́, jẹ́ ń sọ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ nọ́mbà 1 tí ó ṣẹlẹ̀ sí ọ. Tán bá gbọ́ ọ lókè, tán bá dọ́pọ̀ dìde ni pé ìṣẹ̀lẹ̀ nọ́mbà 1 yẹn ni pé gbogbo àwọn tó ti gbàgbé ẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa wá ọkàn. Wọ́n máa wá ọkàn. Irọ́ ni o. Kọ́lọ́n wá ṣeun bóyá rédíò máa ń gbé ọ̀rọ̀ rẹ̀.
pé mọ́mí lágbájá ló ń taṣọ ní Dubai kí tẹlifíṣàn máa gbé ọ kí social media náà máa parọ́ rẹ pé ó ní òun lọ́mọ tó ń sọ ó ní mọ́mí wa ó bá máa gbénu olè wọ́n wà mí kàn. lajú wọn lé wá ọ báyìí kí mo ní wọlé ṣe wọ́n mi bẹ́ẹ̀. torí ṣé kán wá wánú ẹ̀fọn ni kẹfọn náà jà wọn náà mogun tí ń jà wọn so kò sí ní tó lé ọ́fà wọn báyìí ẹ̀wọ̀n wá mi wọn béèrè mi kí náà fẹ́ béèrè lára rẹ̀ sàn bá wá sọ lè fún ọ lówó mọ́tò wọ́n ti mọ̀ pé táwọn náà bá wá owó tó gbà lọ́wọ́ àwọn náà sì jẹun ọmọ wọn náà bí ń pa wọn àwọn náà bá bí ó ṣe so ẹni tó rí má bínú sí so ó ń kálukú la bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ àkọ́tọ̀ ṣẹlẹ̀ tàbá bẹ́ẹ̀ pé ó dìde ni pé wọ́n á wá ọkàn níbo mọ̀mọ́ yẹn wà wọ́n á wá máa wá ọkà kiri ọjọ́ bá wá rí ọ wọ́n ní ẹ̀tí mi má bínú mo béèrè yín ṣé wọn sọ fún yín ní ẹgbẹ́ lọ́wọ́ ìyá Kúdírà ní ilé má béèrè yín àǹtí mi ẹ mọ̀ pọ́pọ́ okùn ọmọ ìyá àǹtí mi ẹ má bínú. lọ́wọ́ ẹni ó ti gbàgbé ẹ àwọn tí wọ́n béèrè ẹ mọ́ ògo tí wọ́n fi sáré padà wá bá ẹ̀yin tẹ́ sàmì tó ṣe ògo yẹn fò náà. 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 Ibi tí a ti kọ̀ ọ́ sílẹ̀. Ibi wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀. Àǹtí àti ti kórìíra rẹ̀. Tá a ti kórìíra máa gbọ́ ibi wọ́n ti kọ̀ ẹ́. Wọ́n ti kọ̀ ẹ́. Wọ́n ti kọ̀ ẹ́ sílẹ̀. Wọ́n ti kọ̀ ẹ́ sílẹ̀. Ìtumọ̀ ìkọ̀sílẹ̀ ni pé ibi wọ́n ti gbàgbé ẹ̀. Ibi wọ́n ti fi ọ́ lé ibi tó ti dá ọ dá. Ìṣòro orí òkan wá o. Ìwọ lógún jà. Àwọn kọ́ o. Wá ìwọ ló kó àwọn kọ́. Wọ́n ti kọ okó mi sílẹ̀. Ọjọ́ ọkọ rẹ̀ ti kú wọn sí bèrè. Irú ẹ̀ náà ṣẹlẹ̀ sáwa náà. Tí ìbá ṣe pé ìfẹ́ Kristi tí a ní. Nígbà dádì mi kú. Lẹ́yìn ọdún kan ẹ̀ ní ìdá fámìlì àti fámìlì ìyá o. Àti fámìlì bàbá o. Tó kálukú wọra wọn lọ́ọ̀kan. Títí tá a fi dá igbó yẹn wọ̀. Tí mo fi dẹ́kun ìmájí tí mo fi lọ́sẹ̀ kọ̀ǹdọ̀ lẹ́kọ̀ọ́. Lóòótọ́ girama náà ló mú mi lọ Èkó kí n lọ máa gbọ́dọ̀ ẹ̀gbọ́n wọn nígbà tó ń wò lágbára. Ẹ tí mo wá tún gbé ọ̀dọ̀ ẹ̀ tí mo tún ka JS 1 JS 2 JS 3 nígbà mo dé JS 3 lónà bá tún kú. So Ìbàdàn wá ṣe padà sí pé ẹ wá Ìbàdàn tá a ti kú òtí òsèǹtì ó ràn wá school. Bàbá tí ń ràn wá náà bàbá ẹ̀gbọ́n girama ló ti tún kú yìí. Ilé kan tí girama rẹ̀ ń tán fẹ́ máa ṣe ṣọ́ọ̀ṣì wẹ́rẹ́wẹ́rẹ́ akànnà ń sun bẹ̀ ni. Bó máa ṣe wá lọ skul àfi kí n ṣe kọ̀ǹdọ̀. Mo wá ṣe kọ̀ǹdọ̀ ọjọ́ mẹ́ta, máa lọ skul ọjọ́ méjì. Máa ṣe kọ̀ǹdọ̀ ọjọ́ mẹ́ta, máa lọ skul ọjọ́ méjì. Nígbà wá di pé kọ̀ǹdọ̀ fẹ́ sọ mí di ìtàn pé kọ̀ǹdọ̀ máa ń sọ̀rọ̀ ìdàkudà ni. Yóò sọ̀rọ̀ ìdí ìwọ́n tó mọ nǹkan mu tẹ́lẹ̀ yóò jò. Ibẹ̀ mo ti kọ́ bẹ̀rẹ̀ sí mu sí ma. Bẹ́ẹ̀ ni mu sí ma. Hallelujah. Igbó náà ni wọ́n á fà tí mo ní Ọlọ́run ní jẹ́ orí dààmú. Igbó tí mo yíyàn lórí. Ọ̀gá mi sì padà kò bá mi. Ọjọ́ kan ló rán mi ń gbó pé à ń sọmá wà lọ ra gbó wá. Mo sì gbó mo lọ ra gbó wá. Ǹjẹ́ àsáwọn ọlọ́pàá ti wò mí lọ́ọ̀kan. Mo ti ra gbó tán, mo ti fònà. Ǹjẹ́ kí n fònà kejì, ọlọ́pàá bá lé mi mú. Ó ní jẹ́ ìwà po ẹ. Mo ní àkọsí ìrìn alápò mi, ó bá tọ́kọ̀ mi, ó bá rí igbó. Ó ní wọ́n máa ń kéré òun fa gbó mo ní rán mi nì. Ó ní ìṣó lọ́dọ̀ ẹ̀ńtọ́rọ̀ èmi náà bá ń sọ abádé ọ̀dọ̀ ọ̀gá mi gbàtọ́gà ti rí ọlọ́pàá ó ti mọ̀ pé nǹkan ti wà ó ti mọ̀ pé wàhálà ti dé mo sì rémi àti ọlọ́pàá ó ní yẹs ọlọ́pàá ní ta ló rán mo lẹ́ni nì ó ní sóò ya wèrè níbo mo ti mọ̀ ọ́ rí mo ní ọ̀gá mi ó ní kò ní dáa fún àtiwọ́ àtọ́gẹ́ èmi ò máa rí ó ń wá ẹni tí kò bá ní okùn bọ́lọ́pàá sí mú mi nu mo bá ń sún pé ọ̀gá ẹbẹ́ yìí lè rán mi àwọn èèyàn wa náà tàn jẹ́ dírẹ́bà àwọn náà
ó kálukú wọn dájú pé orí ẹ̀ dàrú ó jẹ́ lọ wọ́gẹ̀ síwájú ọ̀gá ilé tí sójà ti ń fagbó ọlọ́pàá bá mú mi lọ fọ́sẹ́ mú mi lọ wọ́n wá káwọn agbèrò tó pọ̀ afẹ́ tó mẹ́wàá ó sì mọ̀ wá wọn agbèrò wọ́n sì ọ̀gá kò sí wàhálà àjọ station ni ṣùgbọ́n èmi bá ń sunkún mi ìmọ̀ gbọ́fà ọlọ́pàá kan tó wà lẹ́yìn ó ní ẹwà sáàtì kẹrin mi rò báyìí nìdìrín ilé tí ń sunkún yìí ẹ̀ráwọn ilé ẹ̀rí bójú wọn ti dá pé ọ̀gá kò sí wéèrè àjọ máa dé station ni èmi bá ń sunkún ìmọ̀ yẹn ni ẹjẹ́ ilé ilẹ̀ o ilé yìí ẹ ti kẹrin mi rò ilé pọ̀ sí ilé ọmọ nǹkan kan bọ́ ṣe já mi lẹ́nu bí ìṣẹ̀ṣe kọ̀ǹdọ̀mọ́ nìyẹn mo wá lọ ń kiri pure water. Hallelujah. Mo wá lọ ń kiri pure water pé ìní ṣe kọ̀ǹdọ̀mọ́ máa lọ máa ta wọn sáà lè kó pure water ìsáàmù sí náà kì í sáà fagbó mo wá ń kiri pure water nígbà mo wá kiri pure water tí mọ́tò tí wọ́n ń gbá mi mọ́tò gbá mi tó ẹ̀mẹ́rin nídìí ká máa sáré tẹ̀lé mọ́tò láàrin ọdún méjì mọ́tò wá ń gbá mi gbó wáyá ìntàpí ọ̀tà mọ́ mo wá lọ ń sa alábàárù inú ọjà Àkọ̀tún alábàárù mo wá ṣe tí mi padà wá bàdàn. Hallelujah. About 5-6 years ní gbogbo tí mò ń sọ yìí kọ̀ǹdọ̀ pure water alábàárù kò wá sí ẹbí kankan tó bẹ̀rẹ̀ pé dúró Démọ́lá ń kọ́ níbo ló wà ṣe bọ́mọ pásítọ̀ bọ́mọ àbúrò wa ni ṣe bọ́mọ ẹ̀gbọ́n wa ni ebi ṣe bọ́mọ àǹtí mi ni wà sẹ́yìn tó béèrè àwa Adébàdàn àwa ń lu gángan nígbà tá à ń lu gángan lọ́wọ́ wọ́n wá ní Olúwa pé ó sì sí Olúwa o ẹ̀ wá ní ó dáa ẹja mọ̀ bí ó sì rí àwa gbà sí Olúwa kẹrẹ nǹkan wá dà báyìí bí nǹkan ti wá dà báyìí wọ́n wá ẹsẹ̀ ń béèrè pé ẹ wá wọ́n dà pé Démọ́lá là ń rí lẹ́njẹ́ mẹ́ta yìí ó dà pé òun ń pè mí ó dà pé òun ń pè lágbàlá Gabriel irọ́ ni sóò ni ṣé Démọ́lá ni ó jọ ọ́ sóò wá ni ẹbí wa ń wá lọ́tùn-ún àwọn wa ló sì àwọn méjèèjì ibi wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ lórúkọ Jésù débi pé wọ́n rántí rẹ̀ mọ́ lórúkọ Jésù ọmọ tó máa mú kó padà wọ́ ògbó yẹn jábọ́ sí ẹ káwọ́lẹ̀ ẹjẹ́ sòtọ́ ọ̀rọ̀ tó yẹ kí n wẹ́kọ̀mù fámìlì kẹta ẹ sòtọ́. Ìwọ tó wá bí tó ń ṣe á lóore tó ń mórè. Ìwọ ò lè wá mi wá ń gbà mú oṣù kọ̀ǹdọ̀. Mi lóore tí màá ṣe ọ́. Wọ́n tán ṣe lóore tó tún rojọ́ káàkiri. Ẹjọ́ ẹ̀kọ́ Ọlọ́run tó sọ kọ̀ǹdọ̀ dé èèyàn ni. Hallelujah. Àwa nídìí kọ̀ǹdọ̀ mo sì wà dárọ̀ nǹkan. Ká nídìí bí ọ̀tá mo sì wà dárọ̀. Tí n bá tún pé mọ́ ìmí ń bàdàn gbà mo ṣe kọ̀ǹdọ̀. Tí n bá àwọn fóònù kékeré tán lò yẹn. Wọ́n ní bó tiẹ̀ ní sẹ́ bí òbéèrè yín ni wọ́n láwọn ò rẹ̀ níbodì. Màá tún máa fowó kọ̀ǹdọ̀ ránṣẹ́ lé 300, 500. Máa lọ lé bíi 3 weeks. Wọ́n mọ̀ pé kọ̀ǹdọ̀ mò ń ṣe. Nígbà ya mo fi skul lẹ̀. Nígbà mi ò mọ nǹkan kan mọ́. Ọpọlọ ìkún fún ìwé sà. Ọpọlọ ìkún fún ìwé. Bí mo ṣe déwájú yìí tí mò ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ọpọlọ mi máa ń wó fún ìwé. Èmi mo máa ń jáde fókò dìbò tòsí. Nígbà mo ti wọjá sílì tí bàbá yẹn ti kú tí mo ti bẹ̀rẹ̀ kọ̀ǹdọ̀ ìwé sálọ. O lè jẹ méjì pọ̀ lábàlá. You can't eat your cake and have it. Mo ń ṣe kọ̀ǹdọ̀ mò ń lọ skul. Èwo ni mo fẹ́ mú? Mi ìráyè kàwé mọ́ kí kọ̀ǹdọ̀ tó wọlé ó dàgó mélòó? Kí kọ̀ǹdọ̀ tó wọlé ọ̀pọ̀ á ṣiṣẹ́ ládàrá á ṣe náìtì. Àwọn ọlọ́jà alẹ́ tàlé mọ́ lọlé. Á kérò alẹ́ wọ 11-12 wọlé màá wọlé gan-an. Wọlé pẹ̀lú ṣe yí ẹ̀. Tó bá di 12 wọ́n àmọ́ fi aṣọ mi ó ti bu. Mo dẹ̀ gbọ́dọ̀ tún dé támáàkì láago 5. Tí ìbá ẹ dé támáàkì ní 4:35. Àwọn kọ̀ǹdọ́pọ̀ àpò àátò ní ọ̀gá mi mo wà nílé o.
Bóyá ìwọ ọmọ bọ̀bọ̀ bóyá mi ṣe. Kò sí permanent condo àfọ̀gá tó bá ti láìkí ẹ. Tó bá ti débẹ̀ èyí tó bá ti fẹ́ mú ọ ṣiṣẹ́ ni tó bá ti dèdè London 7. Kò dé rí sẹ́jọ́ ẹ̀nàwọ́ ibi wọ́n ti kórìíra mi. Ibi wọ́n ti kọ̀ mí sílẹ̀. Ibi wọ́n ti yẹ̀yẹ́ mi. Olúwa sọ mí dògo. Àdúrà. Number 1, mo ṣe conductor. Iṣẹ́ wo ni iṣẹ́ conductor? Ó máa ń pèrò wọlé. Kí mo ṣe ń sìn? À ń dèrè ọkàn fún Kristi. Hallelujah. Number 2, mo ń kiri pure water. Omi. Kí ni omi máa ń ṣe? Ó máa ń tù yàn lára. Kí lomi máa ń ṣe? Omi á fi èèyàn lọ́kàn balẹ̀. Kí ni Ọlọ́run lò mí fún báyìí? Ẹlẹ́kẹta mò ń ṣe máa gbọ́ ẹlẹ́kẹta mò ń ṣe alábàárù. Kí ni ṣe alábàárù? Ń bá yẹn ru ẹrù. Ń bá yẹn ru ẹrù téèyàn ò lè gbé. Ó ń ràn yàn lọ́wọ́ láti gbé ẹrù. Téèyàn rò pé tí àwọn alábàárù bá ti dé ọjà inú àwọn tó tajà máa dùn igbá tí wọn ò lè tò àwọn alábàáwọn kò síta alábàárù. Ẹnáwó méjèèjì a ti ń lọ aago 8 tí ẹ̀yin wọlé sàmì lórí afẹ́fẹ́ ibi wọ́n ti kórìíra rẹ̀ ibi wọ́n ti yẹ̀yẹ́ rẹ̀ Olúwa sọ ọ́ dọ̀la. Olúwa sọ ọ́ dọ̀la. Olúwa sọ ọ́ dọ̀la. Olúwa sọ ọ́ dọ̀la. Olúwa sọ ọ́ dọ̀la.
àmì orí mi gbàdí ògo, àmì orí mi gbàdí ògo, àmì orí mi gbàdí ògo, orí mi gbàdí ògo, àmì mo jọba, 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 àmì orí mi gbàdí ògo, àmì orí mi gbàdí ògo, àmì orí mi gbàdí ògo, àmì mo jọba, àmì mo jọba àti ń lọ nígbà mo wá dé Ìbàdàn mo bẹ̀rẹ̀ lu gángan kí ni ìtumọ̀ gángan amúlùdùn ìlù àmọ́ múlùdùn ibi ń bá ti wọ̀ tá a bá fẹ́ lu gángan tí ń bá ti dé ayọ̀ á gbá ọkàn àwọn èèyàn Adébọ́lá ti dé àjòlé ni inú àwọn ọ̀dọ́ arúgbó á máa dùn tí ń bá gbélùdé Olúwa wá pè mí wo ayọ̀ àwọn èèyàn níbi tí n bá wọlé nù. Wo ayọ̀ àwọn èèyàn níbi tí ẹ bá wọ̀ wo ìdùnnú àwọn èèyàn wo ayọ̀ wọn ẹnáwó méjèèjì ẹnáwó méjèèjì ṣé o ṣe tán ẹ̀ẹ̀kan tó kù rè o ibi wọ́n ti kọ̀ mí sílẹ̀ ibi wọ́n ti kọ̀ mí sílẹ̀ ibi wọ́n ti béèrè mi mọ́ ibi wọ́n ti béèrè mi mọ́ Olúwa ẹ sọ mí dògbò mẹ́ Olúwa sọ mí dògbò mẹ́ bàbá Olúwa sọ mí dògbò mẹ́ Olúwa sọ mí dògbò mẹ́ bàbá ibi tí wọ́n ti kọ̀ mí sílẹ̀ tí wọ́n ti béèrè mi mọ́ Olúwa sọ mí dògbò mẹ́ Olúwa Olúwa sọ mí dògbò mẹ́ Olúwa sọ mí dògbò mẹ́ Olúwa sọ mí dògbò mẹ́. Hallelujah. 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 Ẹ̀ẹ̀kan tó kù rèé lẹ́yìn àmà ní obìnrin tó fẹ́ àárọ̀ ọ̀la èmi á tún wà ń bí èmi ò bá wọ̀ wí o èmi láàárọ̀ láago méje ṣùgbọ́n gbà á nígbà tó kẹ́yìn yìí mọ́mì kò dá kán gbàgbé ẹ kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ kú. ẹ̀làjú wọ́n gbàgbé ẹlòmíì òkú rẹ̀ náà fi rántí wọ́n ti gbàgbé ẹ̀ nígbà wọ́n yá wọ́n dápọ̀ kú wọ́n ní wọ́n bàbá yà kékeré ẹ̀yà síníà tó sì wà láàyè ní ó ti kú ìgbà tó wà láàyè náà kíkiri kò dá ká gbàgbé ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ wò mí ó dáa kí wọ́n gbàgbé ẹ̀ kó o wá ṣe bẹ́ẹ̀ jẹ́ èèyàn. Ó dẹ̀ tó gbàgbé ẹ kó o wá ṣe bẹ́ẹ̀ jọba. Ó la àgbáyé já sọ̀rọ̀. A ó sì ṣe jọba. Wọ́n lè ti ràn mí òkè lọ.
lọ́wọ́ méjèèjì ibi wọ́n ti gbàgbé mi ibi wọ́n ti yẹ̀yẹ́ mi ibi tí wọ́n ti béèrè mi mọ́ Olúwa sọ mí di ògo. 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 Ibi wọ́n ti gbàgbé mi, ibi wọ́n ti kórìíra mi, Olúwa sọ mí di ògo fún wa, ó yí àdúrà. Òní ni ọjọ́ pé ìyà ọjọ́ pípẹ́ ó di ògo lójijì lọ rí àánú gbà lọ rí àánú gbà lọ rí àánú gbà Olúwa ìbéèrè rẹ ṣe ṣó tẹ ẹ̀kọ́ wá láàárọ̀ èrè mo ní ohun tó kàn lọ́rọ̀ rẹ kó kọ́ kó wá fi lélẹ̀ síbi ẹ̀yin kan ṣe mọ ohun tó. ohun tó kàn lọ́rọ̀ rẹ tó fẹ́ ṣe a ní o kọ sínú ìwé tó náà ló kọ ìwé. Ìdáhùn ìbéèrè yìí Olúwa yọ̀ǹda fún mi. Ẹ̀yin tẹ́ bá sì mú ti yín bọ̀, tẹ́ bá sì mú ìwé ti yín bọ̀, ó sì lè mú àpò dà síbí.
ẹ̀fílẹ̀ bójú òru ẹ̀fílẹ̀ bórun ẹ̀fílẹ̀ ìbéèrè rẹ̀ ṣẹ̀ wò. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹni mímọ́ Ísírẹ́lì Ọlọ́run tí ẹnikẹ́ni ò lè rí ṣe é fún wọn gẹ́gẹ́ bíi tinú Olúwa yóò mú ìbéèrè wọn ilẹ̀kùn ayọ̀ rẹ̀ ṣí ilẹ̀kùn àánú rẹ̀ ṣí. Ẹ̀yin akọrin tẹ́ bá ń lọ ẹ tètè bẹ́ẹ̀ ti 2-3 torí àti tọ̀ àwọn àga torí àti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ ní ọjọ́ ayọ̀ lórí ẹ̀yin tí ó bá wù yín kẹ́ lọ ó pọ́sibú kí bọ́ọ̀sì máa káwọn yẹn lọ bọ́ọ̀sì ní káwọn yẹn bọ́ so ó pọ́sibú kó ti máa kó yín lọ láti bíi 12 kọ́kọ́ ló máa jáwọn èèyàn ń bẹ̀ àwọn èèyàn náà ti wà ń bẹ̀ so ó wá wù ọ́ kó lọ bọ́ọ̀sì lè gbé ọ lọ láti bí kò lè gbé ọ bọ̀ àwọn òṣìṣẹ́ ló máa gbé bọ̀ òṣìṣẹ́ bíi protocol nǹkan wáyà nǹkan ọ̀ṣà nǹkan ọ̀ṣà gan wọ́n wọ àwọn mọ́tò fúnra wọn ní àgọ́ ọ̀ṣà kankan ọ̀ṣà máa rò pé á gbé àwọn ọmọ akọrin gan gbà mí gan nǹkan wọ mọ́tò bọ̀ ní so mo gbàdúrà wà ní ọjọ́ ayọ̀ ó pọ́sibù kí mọ́tò gbé wọn bọ̀ ẹ rí àánú gbà ẹ kàn náwó ọ̀tún ìsọjí ìrọ̀lẹ́ olúwàgbà gbogbo Jésù Olúwa wa orí ọ̀fẹ́ tí bàbá sí ọmọ àárọ̀ la aago 7 níbi ẹnìkan ní àyè bá ń lọ sọjí ìsọjí òdì tààrọ̀ ìsọjí ìrọ̀lẹ́ aago 7 láàárọ̀ ọ̀la àtúnpàdé níbi dálẹ́gàn ẹ kú àlejò Ọlọ́run sọ́wọ́ agbára kalẹ̀ next week àwọn múra fún crusade Ọlọ́run ṣògo bá a ṣe máa ṣe ní ìgbèríko sí ìgbèríko nìyẹn mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ fún ọwọ́ ìrànlọ́wọ́ láti òkè Ọlọ́run yóò dìde àánú rẹ̀ orí ọ̀fẹ́ tí bàbá tí ọmọ tẹ̀ mọ́ sọ̀kalẹ̀ bàbá wa gbé láti sinmi àti láíláí. Àmà àti ń bẹ ní ọ̀run lọ́wọ́ forúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé bẹ̀tẹ̀ mi láti lẹ́yìn ní ṣe ní ọ̀run wọn lóde òde wa lónìí lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ wájú wa ṣe wà gbé wọ́n sókè méje ni o ṣóyá ẹ̀ka wọlé ọmọ kẹ́ni ológun ara rẹ̀ ó kọ̀ mà kúdà àti dádì ẹ̀rí ànúgbà ẹ bá pàtó fún Jésù ní ayé rẹ̀ àwọn sáájọ́ ń lọ ìrìn àjò Jordan ní June yìí orúkọ Jésù ògbóyin á tún máa ràn sí 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 méje.